àwọn ní ar-rijalu qawwamuna àwa la gbé certificate lẹ́yìn ọkùnrin lọ́wọ́ nípa aláṣẹ nìyí o òpómúlérò nìyí o. Ar-rijalu qawwamuna 'ala an-nisaa. ṣùgbọ́n certificate tá gbé lẹ́yìn lọ́wọ́ yìí o kìí ṣe pé àkàn gbé certificate lẹ́yìn lọ́wọ́ o àfàdánwò tí ń di o tọ́wọ́ bá jẹ́ kọ̀ wá mọ́ tọ́ fẹ́ jẹ́ aláṣẹ tọ́ fẹ́ jókòó mú lérò àwọn Yorùbá ní ẹnu mi káyàwó mi èèyàn sojúṣe rẹ̀ níjọ́ tó bá ti sojúṣe rẹ̀ mọ́ àṣẹ́sì kọ́kọ́ di 50-50 ọ̀ gbọ́dọ̀ jáde o mo ní ẹ fún mi 5,000 ẹ ní òsì ẹ̀tọ́ á ní má jáde lọ bí títí rú ọ̀kẹ́lẹ́fọ̀ ọmọ àrísìkí tó ọmọ fi ṣe ọlọ́wọ̀n ní fi jẹ́ ọ́nyà èyí mọ̀ pé bùkátà rẹ̀ ní tí ó jẹ ní tí ó mu ní tí ó wọ̀ ní tí ó ná kọ́dà bí wọ́n bá ní bùkátà lé wọn tí èbí ya bùkátà ti lé wọn. Ar-rijalu qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dahum 'ala ba'din. Ọlọ́run ní ọlá tá a gbé fẹ̀yìn ọkùnrin tá a gbé fẹ̀yìn àwọn náà tá a gbé fẹ̀yìn apá kan lérí ẹ̀yà apá kan ẹnu lásán kọ́ òun torí kí ni wà bí máa ń fà fún. wà bí máa ń fà kú mi náà lọ́rùn látòrí ẹ̀pẹ́ ọ ní kọ̀ wá mà. èmi máa kó àwọn obìnrin lẹ́fẹ̀ẹ́ mo ní màlájẹ́ yín ni wọ́n ní kíni mo ní alákòóbá wọ́n ní alákòóbá bá òkùnrin bàbá so yìgì rẹ̀ tán ní sí kí ni ó lè ṣe ó lè kó bá náà ní ọlọ́wọ́ jẹ́ kí rire bára yín ni. àmín. ẹ̀dàpẹ̀já sí àmì dáadáa. wà bí máa ń fà kú min amwalihim. torí ń tọ́ bùkátà tí ó wà kó bá wọn lọ́lọ́run fi pè ọ́ ní aláṣẹ wọ́n bá fẹ́ kásẹ̀ ní ọmọ ṣẹ́ má neglect bùkátà rẹ̀ má sì ṣe ní ọkọ dárú ìyàwó dábẹ́ má sì jọ jẹ́ pásọ tẹ́ wọ̀ lónìí náà ni ó jẹ́ ara mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti fèèlì ńbẹ̀ bàbá béèrè lọ́wọ́ wa ní sí pé kálukọ́ máa sọ̀gbà tó ti ra sọ fún ìyàwó rẹ̀ káyé yá yìí ó ṣe káwọn ìyàwó kẹ́lómi bá sọ̀rọ̀ káwọn ìyàwó mérí báyìí ẹnu pé inú mi dùn pé ilé wa nílé ilé rárá ilé adógun dúró gbogbo àwọn ìyá wa máa ń jẹ́rìí wípé ó àwa o àwọn ọkọ wa máa rà sọ fún wa wọ́n máa rà gbogbo ìgbà wọ́n sì máa rà. wà bí máa ń fà kú mi ní amwalihim. sórí gbogbo tí kọ́dà bóbìnrin bá kú ya pàpà lági sáàsítọ́dì rẹ̀ mọ́bí tó kù sí kọ̀ wá sóbìn tí ó kù sí bí owó lè wá owó tuntun wá ká síbi abẹ́ pílò rẹ̀ tọmọ pé kò lè má dé gbogbo ìgbà wá fi sí má kò lè lọ́wọ́ o àbí bí pọ́ọ̀sì rẹ̀ tọmọ pé kò lè má mú kó sí kọ́ wá sí kọ́ wá wò bí ó bá kúnlẹ̀ fún orí yóò kúnlẹ̀ ńjọ́ ni kọ́nà bí ó bá expire ńjọ́ kejì owó ni ó sì sẹ́ni yóò kúnlẹ̀ wọ̀ ńjọ́ ni ẹ̀sìn wọn lọ́wọ́ mọ̀ bóyá láṣìírí wà bí máa jáde lé lẹ́nu ìyàwó rẹ̀. àǹfààkú min amwalihim. tó bá sọ pé wọ̀nà ọlọ́run nu ibi tọ́lọ́wọ́ gbà yọ ò lè mà. ń tó ṣẹlẹ̀ lára mi láìpẹ́ yìí ni ọ̀kan náà àwọn àbúrò mi wọ́n ní òun àti ìyàwó rẹ̀ já ìyàwó rẹ̀ náà lágbájá ó sì fẹ́ mọ́ fara ní mí ìwọ̀nà ọlọ́run ẹni tí ẹ̀sẹ̀ jàgídíjàgá yìí gbọ́ bí tó ti jàrí láyé àbí mo ṣe gbọ́ pé wọ́n ní wọ́n sa aládà èmi ò sí gbọ́ ọ̀fẹ́ tẹ́lẹ̀ èmi wá dé ọ̀kan náà àgbàlagbà tí wọ́n jọ gbé lẹ́nìkan lè parí ìjà ni o àgbákò mi tó kù lẹ́yìn o torí pé ìyàwó rẹ̀ fà lọ́lọ́run lọ́wọ́ mo búra pẹ̀lú ọba tó ṣẹ̀dá mi ọ̀rọ̀ tí ń sọ yìí bó ti rí nù bá ní ni wọ́n ti lè sa aládà lè parí ìjà òun àti ìyàwó rẹ̀ ni torí kó tó kú lé ìyàwó rẹ̀ sọ pé òun nu ọlọ́run má jẹ́ ìyàwó rẹ̀ ọmọ ọ̀fọ̀ ọlọ́run lọ́wọ́ bí bá ń ṣàdúrà fún ọwọ́ màrí sísí gbogbo obìnrin bọ́ bá ti ń dùn nú ìwọ náà sì máa rí dùn nú ní tiẹ̀ ti máa nù ọ̀wá rí ìtọ́ parí ayà ní àdìsí láwọ̀ ètù ṣé nígbà táwọn àfáà mi ń gba kéwú fún mi wọ́n ní adé tafsirul Qur'an bil Qur'an àwọn atún ní tafsirul Qur'an bil hadith àwọn àti bàyánì tó parí àyà ni pẹ̀lú àdífì ibẹ̀ láti wáyọ̀ tìyàwó jẹ́. Fasalihatu. àwọn àyíṣẹ́ sùúrù Ànábì sallallahu alaihi wasallam ó ní
sallatil mar'atu idha sallatil mar'atu khamsaha. ìwọ ìyàwó nǹkan mẹ́rin náà ni ó lè dì mú ṣùgbọ́n mẹ́rin ìwọ náà tó kó méjì bọ́kọ rẹ̀ ń bẹ tó rọ́lọ́wọ́ béèrè méjì lọ́wọ́ ọkọ nítorí dìírù ọ̀nà nù lè mójú tó bò níyàwó rẹ̀ ó sì máa kírun dédé torí pé lẹ́nu ìgbà tó fi lò lọ́dọ̀ tiwa ọlọ́run ó bí wa ṣùgbọ́n látò nílò ti dọ́rùn tiẹ̀ bí ọba kírun wọ lọ́lọ́run ó bí oníyàwó ni alẹ́ ò kírun wọ́kọ́ lọ mọ̀ yóò dẹ̀rù rẹ̀ nújọ́ gbé di àkíyàmù bọ́ọ̀ bá ń kọjá lọ yóò bẹ kó àwọn fúnṣà fún wà nípò náà kéèsè wọ ẹ̀mí rẹ̀ nìkan lọ́lọ́ ní ọ̀ṣọ́ ó ní ọ̀ṣọ́ tara alé rẹ̀ papọ̀ yóò bí ọ́ bí wọ́n bá kírun tó gbà rẹ̀ tó ṣe ájì tó ṣe gbogbo ẹ̀tọ́ fẹ́ láti jẹ́ náà tó bá mójútó yàwó rẹ̀ yọ́dọ̀ lẹ́rù nù lè mójútó bó ní ṣe mọ kírun rẹ̀ dédé idha sallatil mar'atu khamsaha. tí obìnrin bẹ́ẹ̀ lè gba agbọ́bẹ́ kírun wákàtí márùn-ún rẹ̀ bó ti yẹ kó kí wa sawmati shahraha. ó gba Ramadan rẹ̀ gẹ́gẹ́ bó ti yẹ kó gbà ó jẹ gbèsè yín san ó mójútó bó bá jẹ gbèsè Ramadan ṣe ń san bó ni ó sì san ọ̀rùn rẹ̀ Ọlọ́run obì ó obì mọ̀mọ̀ pọ̀ tí è san gbèsè àwẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀rín kìí sọ̀rọ̀ ẹ̀rín kìí sọ̀rọ̀ ẹ̀rín mo ti lẹ́nu wá bí mírí ó ti wọ́ 30 nígbà yẹn ó wọ́ 34 years of age ẹ̀dàkùnbọ̀ lòun sí nígbà tó ń gbọ́ wà sí tán nìsín bá ti sí náà ni òun ọ̀sán gbèsè àwẹ̀ rí bóòlù wọn wà sí jọ́ bẹ́ẹ̀ ló lófin sàládà nígbà tó lọ́wọ́ sáànù rẹ̀ oníjọ́ mẹ́ta náà séjọ́ mẹ́ta náà nìtọ̀ ọmọdún mélòó náà lọ bẹ̀rẹ̀ àládà ọlọ́run wà lọ́mọdún 14 náà lòun bẹ̀rẹ̀ àládà mọ́tọ̀ kò tí ẹ̀ pọ̀ púpọ̀ 20 years náà ni a multiply 3 by 20 a sì máa rí 60 láì dára kàfàrà máa gbọ́ jẹ́ kìí àwẹ̀ 60 bọ́bá tí wàá rọ̀ ọlọ́run ni ó máa san ṣùgbọ́n make sure pọ̀ san kọ́gọ́tà òpin mínà dì make sure pọ̀ san kó pé ẹlòmínà ti mìírí báyìí pé ṣé tó ṣe sí mọ́ báyìí 34 lẹ́ka ọgọ́ta fún ẹ̀ òun náà san rí mú tiẹ̀ náà mẹ́ wa sawmati shahraha. ó di méjì sórí méjì wọ́n ló mójútó ìyàwó kírun lásìkò gbàwẹ̀ bó ti yẹ kó gbà san gbèsè àwẹ̀ wọ́n bá jẹ ẹlẹ́ẹ̀kẹta wa hafizati farjaha. ọlọ́wà lè léyìn láàrin rẹ pẹ̀lú ọlọ́run rẹ òhò rẹ ní kankan gbọ́dọ̀ rí mọ́ o ọkọ rẹ ò lè bọ́ sọ́léyìn o òhò rẹ ó ti dèwọ́ o ẹnì kankan gbọ́dọ̀ rí mọ́ o ẹnì kankan gbọ́dọ̀ rí mọ́ o gbogbo ọjọ́ tẹ́nìkan bẹ tún lè rí òhò rẹ tó tún bọ́ ní sáà ní papọ̀ ó jìyà rẹ̀ wájú ọlọ́run ó rí gbogbo àwọn ẹjọ́ lọléèwé ni ẹjọ́ sekínì kan ni síìmù rẹ̀ lè kàn bí ọba wá sí kàn lè búlọ́ọ̀kù wọn àwọn mẹ́sẹ̀jì àti kọ́ọ̀lù tó ọmọ rìsífù tí ó jẹ́ kọ́kọ́ rẹ̀ ọmọ dáùtù rẹ̀ yọkù inú sẹ̀bí rẹ̀ ṣètọ́nì tí ń da lérú lónìí òun rẹ̀ ṣètọ́nì tí ń da lérú obìnrin Maria tó pa ọkọ rẹ̀ kánú mẹ́sẹ̀jì lórí lérí fóònù mẹ́sẹ̀jì lórí lérí fóònù ètò ń da lérú lónìí ni o lè sọ́ra fún mọ́jọ́ dalé rẹ̀ fún bọ́kọ rẹ̀ bá ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ mọ́ di fóònù mú kọ́ mọ́ tẹ́ ẹ mọ̀ bóbi mi sọ̀rọ̀ yóò sì máa fi tẹ fóònù ẹ lè sòfin láàrin ara yín ó rí mo bá ti darí ibi iṣẹ́ tí mo bá ti wọlé fóònù kálukú gbé fóònù kalẹ̀ ẹnìkan kò gbọdọ̀ tẹ fóònù mọ́ jára yàrá wa jágbádùn ara wa jára yàrá wa kágbádùn ara wa lè sọ ara abẹ́rẹ́ má jẹ́ nìkan kó rí òwò rẹ mọ́ níparí ẹlẹ́ẹ̀kẹrin wa ta'ati zawjaha. tọ́ wá lè jẹ́nu ọkọ rẹ ọkà ọ̀ tẹ̀lé àṣẹ baálé rẹ̀ bí ó bá fi ọ́ sí jòkó ń bẹ kọ́dà bó bá sọ fún wọn fẹ́ràn rẹ kan pẹ̀lú rẹ má filẹ̀ pàdánù ọ̀rẹ́ ní má pàdánù ìdílé rẹ̀ ọlọ́run ti bọ́ ọlọ́mọ kò ní ṣe lóhun nìkan yóò tó fọ́ tó rí kún ẹ wá wo bónọ́ọ̀sì ẹ wo bí tọ́lọ̀ fẹ́ràn àwọn obìnrin dé ẹ wo tá Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ràn àwọn obìnrin dé ẹ wá wo bí wọn bá fẹ́ gbọ́ tó fi parí àdìsí kó yóò gbọ́ Ànábì
bóyá ká dáa dúró báyìí. Wọ́n ṣètò ẹ̀. Ẹja yóò gbọ́ ànẹ́bì dáadáa. Ohun yóò lo òkè. Ànẹ́bì sallallahu alaihi wasallam wá ní ẹni obìnrin èyí obìnrin tọ́bẹ̀ tí lè ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa gbọ́ o obìnrin tọ́bẹ̀ tí lè ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí ń kírun rẹ̀ lásìkò tí ń gbààwẹ̀ bó ti yẹ kó gbà tó ṣọ́ abẹ́ rẹ̀ tó wá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Ara àtẹ̀láṣọ ọkọ ni kó mọ pàtàkì rẹ̀ kó sì máa pọ́n alé. Àyè pé ọkọ ẹni ló kọ́ ń ta gbangba. Orí tó wojú rẹ̀ mo ní bọ́rọ̀ òun hìtì rẹ̀ náà ló tó wọ́n ó ṣe dédé wáàsí ni wọlé ọ̀gbọ́dọ̀ láti ilé tó ti jáde ọ̀gbọ́dọ̀ pọ̀pọ̀ rẹ̀ ló kọ́ ọ̀gbọ́dọ̀ ló fọ́pọ̀ rẹ̀ láàrin èèyàn ìyá máa pọ̀pọ̀ nílé ni orí tó bá gbé kan fún olè lẹ́ ń bí lónú lé orí wọ́n bá ti wá ń ta gbogbo ìjà tẹ́ ẹ̀ bá ń jà bá lè jobe ti lè dé ẹ̀fì gígùn ẹ sì má gba làgàtà láàrin yín kọjá pé kíní kan bá ti sí ọ hẹ́ ọ̀rẹ́ ló lè rojọ́ fún pé kíní kan náà bá ti ṣèwọ́ náà hẹ́ ọ̀rẹ́ ló lè rojọ́ fún ìjà ń bẹ wájú mi nísìn táì tí ì rí parí ìyàwó fẹ́ kọ́ parí bàbá ìyàwó ní lójú ẹ̀mí òun kọ́ ìyàwó náà ló sì gbé kéèsì lọlé wọn akúnlẹ̀ tán afàkùrọ̀ ànàró tán kọfẹ́ kọkọ òun ló sì lọ rìpọ́ọ̀tù lé wọn ó dá bóun bá mà ní wọn bá ti sọ ẹ gbìyànjú ẹ parí ọ̀rọ̀ láàrin ara yín ẹ bá ṣẹra yín ẹ má bira yín ẹ má yẹra yín lódì o ẹ sì má dìra yín mọ́nú ẹ sì má mọ̀ fátítùdì bára yín wí ìtọ́ bá ṣẹlẹ̀ fẹnu sọ lágbájá sí tó sì dá Ànábì ní èkéyìí obìnrin tó bí ní sí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó kírun rẹ̀ bó ti yẹ kó kí tọ́gbà rẹ̀ bó ti yẹ kó gbà tó sì sọ abẹ́ rẹ̀ tó wá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kí làláha àwọn mọ̀láíkà sọ fún ní wípé udkhuli l-jannata min ayyi abwabil ẹ mọ̀ wo ìrí obìnrin yìí sọ ti ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá jẹ́ pé ojú ọ̀nà tí àwọn sàhábà Nábì tí wọ́n jagun tí wọ́n kú sójú ogun tí wọ́n gbà wọ àlìjẹ́nà ló bá wù ọ́ ìwọ náà gbàgbé wọlé ń túmọ̀ sí pé àlìjẹ́nà tó bá wù ní ọ́ select ẹ wo wàhálà táwọn tó jagun ẹ wo wàhálà tí wọ́n sì Ànábì wa ni tó bá yẹ kójú ọ̀nà ní gẹ́gẹ́ abwabul janna èyí yòówù ní ẹnu ọ̀nà àlìjẹ́nà Jannatul Firdaus ní Jannatul Naim ní èyí yòówù èyí tó bá wù ní ọ̀nà wọ́n sí pẹ́ẹ́nu ọ̀nà tèmi ń fẹ́ gbà wọlé ni Ọlọ́run sì gbà yẹ́ tẹ̀lé àṣọ ọkọ rẹ̀ torí bàbá kù láyé ọ̀run là ń lọ gbogbo àwọn tó ti lọ wọn ò rí bí padà wá lé wá fún wa ní ààbọ̀ pé báyìí lórí ṣùgbọ́n tó bá yẹ pé yà náà wọ́n ń jẹ ẹni tó ti kú láti bí 100 ọdún yìí máa ń jìyà dì sí náà nì dàpọ̀ di ẹrù rẹ dáadáa gbogbo àwọn ọmọ Ọlọ́run jẹ́ wọ́n lálùbáríkà ọmọ tí wọ́n lálùbáríkà ń bẹ lára kí obìnrin gbà fún ọkọ àwọn afọláàánú Ọlọ́run àfibẹ̀ àfọlọ́gbọ̀n àfibẹ̀ àti dàáyé papọ̀ Ọlọ́run kọ́ mọ́ tó yín káwọ́ wọ́n jẹ́ ṣe ìtọ́ni ọ̀rá yìí láàrin yìí àmín àfẹ́tọ́lọ́ ní sànẹ́bí sallallahu alaihi wasallam àwọn àparapọ̀ ní sinmi àti Suratul Fatiha ẹ dákun mọ́ bínú ẹ̀yin àgbàlagbà àti Suratul Fatiha kálukú ọ̀dà níyàn sí ọ̀rí báyìí Ọlọ́run èyí tó kù lọ́rọ̀ ti tèmi náà ni inú tí wọ́n ń dùn lọ́wọ́ báyìí inú wọn ń yọ síra wọn báyìí ìdílé tẹlómi náà ti ń wọ sọ́ọ́lì kọ̀ mọ́ wọn ẹlòmí wàhálà tọ́mọ ni ọmọ ẹlòmí ń bẹ ní ọkọ kò rí ibi jòkó ẹlòmí ń bẹ ní ọkọ tó ń fóúnjẹ ránṣẹ́ sí ni kò rí dùnú ń bẹ kò sẹ́ni tọ́lọ́run ọ̀rá masínì fún tí kálukú ọmọ aná lọ́yà tọ̀tọ̀ síra wọn èyí tẹ̀mí rán bẹ lára mi èyí tí kálukú náà rán bẹ lára rẹ̀ Ọlọ́run gbogbo ń tà rán wọlọ́jọ́ òní wọlá kò dàpọ̀ mímọ́ yìí ọlọ́mọ́sàbà aṣọ́ dídùnú ọlọ́run àlàrí ọlọ́run tó wà ń kalẹ̀ ọlọ́ba aṣọ́ dídùnú Fatiha. A'udhu billahi minash shaitanir rajim. Àmín. Bismillahir rahmanir rahim. Àmín. Alhamdulillahi rabbil alamin. Àmín. Ar-Rahmanir Rahim. Àmín. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Kase àmín. 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 Kai. Salatu. 100,000. Allahu akbar. Afa Abdurrahman ó ní òun mú maharu wá owó fẹ́ẹ̀fẹ́ òun al-yawm lónìí kama sa'idna gẹ́gẹ́ bí bá ṣe jẹ́rìí kullu ma kana mawjuda fi hadhihi al-jilsa ń gbé gbogbo nǹkan tó tọ́ ní òní ló bá láwa ní àyè yìí lónìí min al-ulama nínú àwọn àfáà wa shuhada àti àwọn olùjẹ́rìí wa jama'atan àti gbogbo àwọn jàmáà pọ̀ lápapọ̀ tá a jòkólẹ̀ yìí hal sa'idna ń gbé ajẹ́rìí hal ń gbé sáàjẹ́rìí Shahidina. sáàjẹ́rìí Shahidina. hal raditun ń gbé sáàyọ́nú sí wọ́n ní sáàyọ́nú sí. Radina. bismillahir rahmanir rahim àmín. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا عبد الرحمن fi owó rẹ lé ìyàwó rẹ lọ́wọ́ kó gbà bó ti yẹ kó gbà. Wọ́n nàró. Kí àwọn rẹ̀ kúnlẹ̀. Kókó ẹgbẹ́ máa wo fóònù rẹ̀ láwọn tẹ̀. Gbogbo ẹni bá máa wá ya nǹkan dáadáa láyé ẹ bá wa ya fọ́tò. Ẹ wá jù sáyé. Ẹ jù sínú ayé. Kọ́nà bó sàdékùn àlùbáríkà. owó tí wọ́n fẹ́ fún ẹ lénìí rẹ ló ní o Ẹ gbà. ojúṣe rẹ ni ẹ̀tọ́ rẹ ni o Gbà. kìí ṣe tí èèyàn máa báyàn pín o ọkọ rẹ ò sì tún lè gbà á padà lọ́wọ́ rẹ mọ́ wọ́n ló ní ìkan rẹ ọlọ́mọsáfà àlùbáríkà sí fún má ṣe léyìí tó tún gbà míì lọ́wọ́ ẹlòmíì mọ́ Ẹlọ́gbẹ̀ẹ́ sàmí ẹja mi. mọ́sàjẹ́ bára yín kalẹ̀ àlùbáríkà ọ̀tún ọ̀tún mọ́sàjọ́ wà rí yín mọ́sàwọ̀ àlùbáríkà ọlá àwọn tó bí wa wàlùbáríkà ọlá àwọn tó rè wá wàlùbáríkà ọlá àwọn àfáà wa wàlùbáríkà ọlá àwọn bàbá tá a tara wọn jòkó lónìí èyí tá à ń ṣe fún ẹ lénìí ọlọ́run tó dá Islam tẹ́ ń tọpa rẹ̀ yìí wọ́n ṣàfisàmì rí fún ọ jẹ́ kẹ́ ẹ lálùbáríkà jẹ́ kẹ́ ẹ sẹ̀mí ìrọ̀rùn jẹ́ kọ́kàn yín ó balẹ̀ wọ́n fara niyín o wọ́n dààmú yín wọ́n fara niyín o wọ́n dààmú yín gbogbo ń tọ́ bá fi kẹ́ ẹ yín wọ́n ṣàfún yín lágbára àti tọ́ wọ́n ṣàjẹ́ kí wọ́n yàn wọ́n ṣàjẹ́ kí wọ́n yanjú wọ́n jẹ́ kí èso yín ó wà lára àwọn tí ó dayé rú wọ́n ṣàjẹ́ ó wà lára àwọn tí ó máa ń táyé ṣe wọ́n ṣẹ̀yìn náà lẹ́ni tí ó dayé rú wọ́n ṣàṣẹ̀yìn lẹ́ni tí ó máa ń táyé ṣe àmín àwọn ẹni ọlọ́run ọláàjọ kan rẹ ọlọ́run bá a ti ìjòkó lájòkó ní mọ́sálásí wa yìí ọlọ́run ìjòkó láàrin ẹ̀yin méjèèjì tá a dapọ̀ láàrin Abdurrahman àti Shukura ọlọmọsàjẹ lálùbáríkà ọlọmọsàjẹ lálùbáríkà ọlọmọsàjẹ lálùbáríkà ọlọmọsàjẹ lálùbáríkà bisiril Fatiha. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. sẹ́ni pé ó kọ́ tí ẹ bá bú wọ́n ní orúkọ ọmọ tá ń gbé jáde lọ́sàn-án tì ní ọmọ jẹ́ Royan yóò mọ̀ jẹ́ Royan Akórèdé Àyìndé Adébáyọ̀ Báyọ̀nlé Ayọ̀délé Àrẹ̀mú ọmọ Abdulrahman ọmọ Abdulrashaq gómìnà Royan Royhan Akórèdé Àyìndé Adébáyọ̀ Báyọ̀nlé Ayọ̀délé Àrẹ̀mú ọmọ Abdulrahman ọmọ Abdulrashaq jẹ́ ká gbọ́ lọ́wọ́ bá tóbi. Allahu Akbar. Orúkọ tí wọ́n kà yìí. Wọ́n ní orúkọ táwọn kà yìí. Mélòó ni báyìí àfẹ́ ìbáyìí kà? Mélòó ló tó bá wọ̀? Yóò rẹ̀ pé méje wa. Méje náà tó. Méje náà ni.
Ná? méje. Tọ̀. Ó kọ bàbá ní Abdulrahman. Rẹ̀ yá náà ni ó kọ tọ̀. Àwọn àlàjé àti Ọlọ́run bí a ṣe gbókọ rẹ̀ jáde yìí. bí a ṣe gbó kan ọmọ jáde yìí Lọ́njọ́mọ́ náà lálùbáríkà. Ọlọ́run jẹ́ kí ọmọ náà kó ní àlùbáríkà Lọ́njọ́ kó ṣe àlùbáríkà. jẹ́ kó ṣe àlùbáríkà Lọ́njẹ́ kí wọ́n ṣe àlùbáríkà dáàmú. Ọlọ́run jẹ́ kó fi àlùbáríkà dá ọmọ. àmín. ẹ dákun ẹ bá a sámi mẹ́. Wọ́n fa àlùbáríkà tí wọ́n tọrọ. Fi àlùbáríkà tí wọ́n tọrọ. Ọjọ́ òun náà lálùbáríkà. Ọlọ́run jẹ́ kí òun náà ní àlùbáríkà. Gbókọ tí wọ́n sọ yìí. Gbogbo ọkọ̀ tí wọ́n wá sọ yìí Wọ́n jọ bá lára. Ọlọ́run jẹ́ kó bá a lára mu. àmín. Sọ ní Akóredé. Wọ́n sọ ní Akóredé. Ọlọ́run bí wọ́n ṣe sọ́hùn. Ọlọ́run bí wọ́n ṣe sọ́hun. Tí wọ́n ró. Ìdí wọn rò. Wọ́n sọ l'Akóredé. Wọ́n sọ ní Akóredé. Òòrè náà lọ́lọ́run jọ ọmọ kó wálé. Ọlọ́run ní sí ọlọ́mọ tí ó máa ká burú wálé. Ní sí àwọn ọmọ tiwa náà bẹ́ẹ̀. Kò ní sí àwọn ọmọ Kò ní sí àwọn ọmọ tí a náà bẹ́ẹ̀. yóò sí àwọn ọmọ tiwa náà l'Akóredé. Yóò sí àwọn ọmọ tí a náà lákòóredé. Yóò sí àwa náà l'Akóredé. Yóò sí àwọn ọmọ tí a náà lákòóredé. Kò ní sí àwọn ọmọ wa ní akó aburú dé. Kò ní sí àwọn ọmọ wa náà ní àkó àbúrúdé. Wọ́n tó wá ní Àyìndé, Wọ́n tún wá ní Àyìndé, Adébáyọ̀, Adébáyọ̀, Ayọ̀délé. Ayọ̀délé. Ayọ̀ gbogbo wa náà Ọlọ́run jẹ́ ó délé o. Ayọ̀ gbogbo wa náà ló délé o. Àrẹ̀mú, Àrẹ̀mú, ọmọ Abdulrasaq. ọmọ Abdulrahman. Okay, ọmọ Abdulrahman. Abdulrahman ọmọ Abdulrahman ọmọ Abdulrasaq. Ọlọ́run Ọlọ́run kí wọ́n ṣe sọ lórúkọ yìí. bí wọ́n ṣe sọ ní orúkọ yìí. Ẹ̀mí gbogbo, Ẹ̀mí gígùn, àlàáfíà, àlàáfíà, fàyàbalẹ̀, ìfàyàbalẹ̀, àrísìkí àrísìkí tí àwọn òbí ọmọ rí tọ́jú rẹ̀. tí àwọn òbí ọmọ mọ̀ fi tọ́jú ọmọ. Ọlọ́run bá jogún rẹ̀ fún Ọlọ́run wọn. bá jogún ẹ̀ fún yín. Ọlọ́run má jẹ́ ó gbóná jù wọ́n lọ. Ọlọ́run má jẹ́ owó gbóná jù yín lọ. Má jẹ́ ó gbóná jù wọ́n lọ. Ọlọ́run má jẹ́ owó gbóná jù yín lọ. Ọlọ́run kó bá wọn tọ́. Ọlọ́run bá tọ́. Ọlọ́run kó bá wọn tọ́. Ọlọ́run kó bá yín tọ́. Ọlọ́run kó bá wọn tọ́. Ọlọ́run kó bá yín tọ́. Ọlọ́run kó bá wọn tọ́. Ọlọ́run kó bá yín tọ́. Wọ́n máa rò páwọn ni wọ́n ń tọ́jú Ọmọ rẹ̀. àrò bẹ́ẹ̀ àwọn náà ń tọ́jú rẹ̀. Ọlá Ànábì wa Muhammad. Ó ṣe lọ́mọ Ó alálùbáríkà. ṣe lọ́mọ alálùbáríkà. Ṣe lọ́mọ tí wọ́n mọ̀ bí tọrọ ọmọ. Ṣe lọ́mọ tí ó máa fi tọrọ ọmọ. Wọ́n ṣe lọ́mọ tí wọ́n mọ̀ ṣe yá ṣe bàbá. Má ṣe lọ́mọ tí ó máa ṣẹ̀yà ṣe bàbá. Ṣe lọ́mọ tí wọ́n mọ̀ jẹ pa. Má ṣe lọ́mọ tí ó máa jẹ pa. Wọ́n ṣe lọ́mọ tí ó bo kọ́lé jẹ́. Má ṣe lọ́kọ ọmọ tí ó gbókan lé jẹ́. Wọ́n ṣe lọ́mọ tí ó bà àdúgbò jẹ́. Ọlọ́run má ṣe lọ́mọ tí ó bà àdúgbò jẹ́. Wọ́n ṣe lọ́mọ tí ó bà lọ́rin jẹ́. Ọlọ́run má ṣe lọ́mọ tí ó bà Ìlọrin jẹ́. Abọ́ ọlọ́mọ Ìyá àbí ní sinmi. wọ́n ti gbókọ ọmọ jáde o. Ọya ẹ dákun. Lẹ́ẹ̀kan náà gbogbo jẹ̀mọ́ wọ́n ti gbókọ ọmọ jáde àti gbórúkọ ọmọ báyìí. Àsìjọ ha pé ẹ dákun. Àdúgbò kọ́ ọmọ jáde. Ọya ẹ̀sánwó ìgbọ́mọlógún àìwájọ́ àwọn kẹsàn-án ló kù àwọn. Lẹ́ẹ̀kan náà àṣẹ máa ṣe sàmáyé náà ha Ọ̀há. pé kọ̀ ha lọ́dọ̀ ti wá o. Kẹ máa jọ ha lọ́dọ̀ ti yín náà kíákíá ọyá ọyá. Títí ẹ̀ gẹ́gẹ́ dà. Lówó rẹ̀ bá ń pè ọlọ́mọ wa kó náà wá sanwó. Òun nù lọ́ọ̀kẹ́ òun nìyẹn lè gba owó tiẹ̀ náà wá. Wọ́n san. Àbọ̀ sàn pọ̀ ni. Ẹ dákun owó gbórúkọ ọmọ jáde ẹ dákun bí ọba kù sí.